jọ ṣé wọn fẹ́ kí state police kó tún bọ́ sí mọ́ ni kí ló ń ṣẹlẹ̀ gangan kí ló ń ṣẹlẹ̀ wọ́n ní ká pariwo síta apariwo ìjọba padà lísì sí ọ̀rọ̀ ẹnu wa wọ́n padà gbé lọ sí house padà debate lé lórí wọ́n tún vote everybody dẹ̀ sọ wípé àsìkò ti tó fún state police kí ló tún wá ṣẹlẹ̀ báwo la ṣe tún rìn ta tún dé ibi tá a dé what is happening kí ló ń ṣẹlẹ̀ gógó wọ́n ti ń wọ̀nù bàbá Tinubu nísìnyí o lórí ọ̀rọ̀ state police o wọ́n ló máa bí ogun wọ́n ní tí bàbá Tinubu ò bá farabalẹ̀ lórí ọ̀rọ̀ state police tó fẹ́ bẹ̀rẹ̀ yìí wọ́n ló máa padà bí ogun sínú Nàìjíríà ẹ ti mọ àwọn ibi tó ti ń wà ẹ mọ̀ wọ́n lánàá kó tó dòní kò wá sí nǹkan ẹyọkọ báyìí tí everybody bá béèrè fún wípé ó máa move Nigeria forward positively wọ́n á kàn déédéé dìde wọ́n á máa fà sẹ́yìn àbí kí wọ́n stop ẹ̀ kí ló ṣẹlẹ̀ jọ̀ọ́ tẹ̀lé mi jẹ́ ká jọ wo nǹkan tó ń ṣẹlẹ̀. ìwà lápapọ̀ àti gbogbo ọmọ Ìbẹ̀jú Lẹ́kì lápapọ̀ mo fẹ́ darí fídíò yìí sí mo kí bàbá wa ìyẹn Oníbẹ̀jú mo kí wọn kábíyèsí o kí adé pẹ́ lórí kí bàtà ó pẹ́ lẹ́sẹ̀ kí ẹṣin oko kó jẹ kó pẹ́ kí abẹ́rẹ́ kí ìrùkẹ̀rẹ̀ kó di abẹ́rẹ́ ẹ pẹ́ fún wa ẹ̀ ní rí dàrú mo kí gbogbo àwọn lọ́balọ́ba ní ìlú Ìbẹ̀jú gbogbo ọba kò sọ́ba kankan tó kéré gbogbo ọba pátápátá gbogbo yín náà kí ẹ jọ̀ọ́ nítorí tí a bá ń dárúkọ kó máa fa ìkùnsíkùn gbogbo ọba pátápátá torí bí ètò ni ẹ má bínú torí Olódùmarè àforí adé bẹ̀yìn ẹ̀yin kábíyèsí ẹ jọ̀ọ́ ojúbà orí adé o ẹ jẹ́ kí bá wá ṣe àrò orí adé fín mo wá ṣe ìbà lórí àwọn bàbá wa ìyẹn àwọn honourable chairman Ṣẹ̀san Ọlọ́wà Jájà Àkíyísà ẹ̀ní rí dààmú àṣìta àbọ̀ ní báyìí ẹ̀ní ráburú gbogbo ohun tẹ́ fi ojú ọwọ́ ṣe kò ní bàjẹ́ lójú yín ẹ̀ní ráburú àbúrò ní kàn yín o mo kí gbogbo ọmọ Ìbẹ̀jú lápapọ̀ látòrí ọmọdé títí dé àgbàlagbà mo kí àwọn obìnrin Ìbẹ̀jú mo kí àwọn tí wọ́n kọ́ fi ọkọ́ ṣálẹ̀ ní ìlú Ìbẹ̀jú mo ṣe ìbá wọn níbẹ̀ mo kí àwọn ọkùnrin tí wọ́n dúró tí wọ́n jẹ́ kí ìlú Ìbẹ̀jú Lẹ́kì tí wọ́n jẹ́ kó bàjẹ́ mo kí gbogbo yín o ẹ̀ní rí dààmú ẹ̀yin bàbá wa ìdààmú ò ní kàn yín ẹni tó bá ní kí ìdààmú kàn yín ìdààmú á kàn á ní kí a wá ṣe mo wá sáré ṣe short video yìí on behalf of OPC ní Ìbẹ̀jú local government ní under our comrade Kazeem Ọláwálé Musiliu aka Ejection OPC ti ibà lẹ́gbàá ibà Gani Abiodun Ige Adams the 15th Ààrẹ Ọ̀nà Kakanfò ló gun ọ̀fẹ́ o yes sir ẹ̀yin kábíyèsí wa ẹ̀yin honourable wa mo kí bàbá wa náà our rep Honourable Báyọ̀ Balógun mo kí gbogbo àwọn honourables mo kí gbogbo ẹ̀yin àgbààgbà Ìbẹ̀jú tí ẹ jẹ́ kí ìlú Ìbẹ̀jú bàjẹ́ gbogbo yín náà kí ìdààmú ò ní kàn yín ẹ̀ ní rí dààmú ẹ̀ ní rí ń gbé sọ̀hún bí ó ṣe bí ọmọ àwa pè yín ṣàkíyèsí ní sà lórí kí wọ́n má dá divide and rules kí wọ́n má dálẹ̀ ní Ìbẹ̀jú Lẹ́kì àti ń rí wọn ti ń wọlé àdẹ̀wá pè wá náà ní kí a ṣe fídíò yìí kí ó bá délé kó bá dóko wọ́n ń gbé ìrù ẹkùn tí wọ́n ní wọ́n ń wọ èrò ojúlé sójúlé wọ́n ti iná ń dáwó yaya wọ́n ń débẹ̀jù wọ́n wọ one place to another amọ̀ra wa o kọ́ má kógun wọ ìlú Ìbẹ̀jú Lẹ́kì o kọ́ má gbógun wọ ìlú Ìbẹ̀jú Lẹ́kì o ọlọ́pàá ò ní dá sí o ọlọ́pàá dá wa mọ̀ o amọ̀ra wa o ọlọ́pàá ò ní dá sí o kí wọ́n má dá divide and rule sílẹ̀ wọ́n ti ń kó irú pọ̀ mọ́ ṣàpà wọ́n ti ń lọ kó àwọn ọmọ ẹgbẹ́ tí ò yẹ kí wọ́n kó wá tí wọ́n ń kó wọn tí wọ́n ní ìwé ẹ̀kún irọ́ ni wọ́n ń pa o wọ́n mọ tí wọ́n ń ṣe o a ò ní fẹ́ kí ẹ̀jẹ̀ ta sílẹ̀ ní ìlú Ìbẹ̀jú Lẹ́kì wọ́n mọ tó ń ṣe o kí wọ́n máa ní àwọn OPC kan o òun ni a ṣe tètè jáde tá a fi tètè sọ fún yín sà ẹ̀yin màmá wa ẹ̀yin kábíyèsí wa ẹ̀yin bàbá wa nítorí ẹ̀ náà ṣe tètè ń jáde nítorí pé a ti ń rí wọn
gbogbo ibi tí wọ́n ń dé OPC ń ṣe OPC lẹ́gbàá Ìbà Gani Abíọ́dún Ìgẹ̀dà à ń ṣe oníjàgídíjàgan o ẹnu ẹ̀ mọ̀ wá ní Ìbẹ̀jú Lẹ́kì o a ò fa wàhálà o but kí wọ́n má gbé divide and rules kí wọ́n má gbé wá á dára wa mọ̀ àwọn ọmọ Ìbẹ̀jú Lẹ́kì wọ́n dára wọn mọ̀ o kí wọ́n má gbé àwọn ọmọ àtọ̀hún rìn wá ọmọ Ìbẹ̀jú Lẹ́kì tó jẹ́ ọmọ Ìbẹ̀jú Lẹ́kì gidi wọ́n ń sọ wọ́n fi àsìkò yìí bẹ̀ gbogbo ẹ̀yin ọba lọ́ba ẹ̀yin lóyè ẹ̀yin kí ìlú má bàjẹ́ ní ìlú Ìbẹ̀jú Lẹ́kì ìpè kan ti fẹ́ gbé divide and rules wọ́n ti fẹ́ gbé wọ ìlú Ìbẹ̀jú o àmọ́ bí tá à ń tẹ̀ka wá sí o kí wọ́n má gbé wọlé o kí wọ́n má dá wàhálà lẹ́ o ọlọ́pàá ò ní dá sí o a ò fẹ́ wàhálà ní ìlú Ìbẹ̀jú o a ò fẹ́ ìrù ẹkùn o wọn ò gbé ìrù ẹkùn a ò nídìí ìrù ẹkùn o OPC ló wà ní ìlú Ìbẹ̀jú Lẹ́kì led by Ìbà Gani Abíọ́dún Ìgẹ̀dà wọ́n ti ń káàkiri wọ́n ti ń wọlé o à ń sọ fún wọn o bọ̀ nítorí ẹ̀ náà ṣe pé ẹ̀yin kábíyèsí wa àwọn Yorùbá bọ̀wọ̀ wọ́n ní ṣẹ́rànṣẹ́ràn ọmọ anẹ́ni tó máa ń ṣe fún ẹ̀yin náà láyé ní ká ṣe fún yín ká pè yín à ń pè yín bàbá wa wọ́n dẹ̀ ní kí Olúgòǹbé wọ́n ní kó tó di bákan náà ṣe ń pè yín sà ẹjọ́ mà ẹjọ́ ẹ bá wa kìlọ̀ fún wọn a ò fẹ́ ìrù ẹkùn ìrù èké tàbí ìrù kíní kan a ò fẹ́ ní Ìbẹ̀jú Lẹ́kì we don't want them we don't have the divide and rules. ṣọ́tún àbókù ẹ̀yin ọmọ Gani yẹn àjẹsí gèlè mi kígbó má wá sí Ìbẹ̀jú Lẹ́kì nǹkan kékeré kábíyèsí ọba Ìbẹ̀jú Lẹ́kì kábíyèsí òbówólẹ̀ forí adé o kẹsàn ọba kó jẹ kó pẹ́pẹ́pẹ́ ìrùkẹ̀rẹ̀ yín kó jẹ títí kó dọ kéne kẹpẹ́ lórí àpèrè bàbá yín kábíyèsí o kí wọ́n ṣe Ìbẹ̀jú Lẹ́kì nìkan mà ní Ìgbòho mà ń lọ gbogbo ọba ilẹ̀ Lagos State mà ní wọ́n ti appointment ṣé kí n bẹ ni orí tébù Ìgbòho ti kún láti sí títí wọ December appointment ti full no space gbogbo baálẹ̀ gbogbo ọba everybody àgbààgbà everybody ló ti mú appointment date ti wọn pẹ̀lú Ìgbòho tó ń bọ̀ wá kí wọn okay somebody tún lè ṣe somebody balẹ̀ jẹ́ kí ló dé tẹ́ tún lọ sọ́dọ̀ bàbá ọba tẹ́ lọ sọ́dọ̀ ọba Ìbẹ̀jú Lẹ́kì tẹ́ ní kó má gba Ìgbòho àti ìrù ẹkùn láàyè ìyẹn ní ìrù òkété àbí kílẹ̀ pé ìrù òkété Sunday ehoro Sunday ayán ìrù kítúni kí ló pé ìrù èké tẹ́ bá tiẹ̀ dẹ̀ wá pé gbogbo nǹkan tẹ́ kájọ yẹn ó dẹ̀ wá ń gbórun lójú yín torí mo ṣú ọ̀gan ní 100% wípé Gani ọ̀gá yín kò lójú oorun kò sùn 24/7 ló fi ń mọ́nítọ̀ gbogbo bí Ìgbòho ṣe ń rìn káàkiri tó ṣe ń lọ tó ń ṣe ayé tiẹ̀ dẹ̀ ń jóná lójú kan bẹ̀ ẹ̀ wá ní kó má kanra èèyà náà ẹ̀yin èèyàn mi ṣe ti rí ọwọ́ Gani bó ṣe máa ń ṣe nìyẹn àti OPC tẹ́ bá rí at any time tẹ́ bá rí tí àwọn Fúlàní àbí ní northern part of Nigeria tí wọ́n bá issue communique kan àbí wọ́n ṣe fídíò wípé wọ́n fẹ́ fi condemn Ìgbòho àbí wọ́n attack àbí wọ́n threaten ẹ̀ bíi ti ìgbà tí Ìgbòho fi sọ̀rọ̀ ní Ìgbòho town tí wọ́n jí àwọn èèyàn kan gbé tí bàbá ní kí àwọn Fúlàní kan máa bọ̀ ní ìgboro inú ìgboro láyé ń gbé sí ayé ògbénu igbó mọ́ tẹ́ ẹ̀ bá ní ẹni hidden agenda kí ló dé tẹ́ ń gbé inú igbó ẹ wá máa gbé pẹ̀lú wa pẹ̀lú àlàáfíà kájọ rí yín kájọ kójú rinjú báyìí kí lẹ rí tó ṣẹlẹ̀ lẹ́yìn Gumi kọ lẹ́tà ó wà nù president Bola Ahmed Tinubu àti gọ́fúnà Ṣèyí Mákindé of Ọ̀yọ́ state ó nítorí Ìgbòho fẹ́ tọ́ ọ̀bá tètè kọ́wọ́ ọmọ ẹ̀ bọ́ṣọ́ ó ní Ìgbòho fẹ́ dá ìjà ẹlẹ́yàmẹ̀yà sílẹ̀ ṣùgbọ́n terrorist brother tí ṣé Gumi Ahmad tó máa wá ń bẹ̀bẹ̀ fún online terrorist olórí terrorist ní ṣé Gumi all over the world ló mọ̀ gbogbo ìgbà ló kò fìbò ló máa wá sọ wípé terrorists they are going nowhere they have come to stay we have to accept them even though they are pinus ṣùgbọ́n ìyẹn ò dá ìjà ẹlẹ́yàmẹ̀yà sílẹ̀ Ìgbòho tó wá dìde tó ní kó má pa wá mọ́ òun ló fẹ́ dá ìjà ẹlẹ́yàmẹ̀yà sílẹ̀ ẹ rí wípé ọ̀rọ̀ òye wọn ọmọnà tó fẹ́ gbégbà wọn ọmọ kọ́gán tó fẹ́ fi sọ síta tó fẹ́ fi sokùn sí Ìgbòho lẹ́sẹ̀ ṣùgbọ́n alas mo fẹ́ kó mọ̀ lẹ́ni wípé iṣẹ́ ọwọ́ Gani ni ẹni Fúlàní ayé tó ń gbélé Yorùbá tó ní Ìgbòho ó halẹ̀ mọ́ wọn àwọn Fúlàní ilẹ̀ Yorùbá ó ń yẹ̀ wọ́n lọ́wọ́ wò kìnnìkan kò sí anybody tó dìde tó ṣe kìnnì yẹn Gani ló orchestrate iṣẹ́ ọwọ́ Gani ni láti òní lọ
at any time tẹ́ bá rí write up online tí wọ́n ní kán wọ́n Ìgbòho àbí fídíò tó wá láti north ẹ kàn máa kọ kọ́mẹ̀ntì kan sábẹ́ kìíní yẹn Gani ó tún ti dé bí àti rọ́wọ́ iṣẹ́ ẹ má kọ kọ́mẹ̀ntì méjì ẹ má ṣe pé padà o gbogbo fídíò tẹ́ bá ṣe síta tẹ́ bá rí àwọn ọmọ Gani wọ́n fọ́ká orí social media yìí pé náà ṣẹ́ káàkiri gbogbo comment section nǹkan tí wọ́n mọ̀ ṣe nìyẹn nǹkan tó mọ̀ ṣe nìyẹn Gani tó ń gbé àwọn big mummy àjẹ́ ẹ má bínú pé mo fi gbogbo ẹnu ẹ má bínú àwọn big mummy tó gbé wọn jáde sí ọmọ Yorùbá kan wá pa wá jẹ lórí ọ̀rọ̀ tí ò lórí tí ò nídìí Gani tó jẹ́ wípé ẹnu ara ẹ̀ ló fi sọ ní Oǹdó lẹ́nu ọjọ́ mẹ́ta yìí lọ́dọ̀ ọba ìlú ẹ̀ ó kàn yẹ pé bó ṣe rojọ́ lọ́dọ̀ kábíyèsí kan ṣáà gbẹjọ náà nẹ ẹ dúró náà kí ló dé tí Gani bá ti ń rojọ́ lọ́dọ̀ àwọn kábíyèsí tí gbogbo wọn máa ń kàn dóko ṣáàrò yìí tó fẹ́ rò ṣáàsọ yìí tó fẹ́ sọ kó ṣàbá tí ẹ wọ́n bá tajà rẹ tí ta mí létí torí wọn ń wúkọ́ Gani ẹ̀sìn rèé èpè nìkan ni wọ́n mọ̀ má gbé èpè yẹn má return èpè padà sí wọn o torí wípé kò ń ṣẹnu lásán náà fi ń ṣe èpè Gani fún wọn ní ìkó ní kọ́tàn kọ́lá ọmọ Gani ọmọọṣẹ́ owó ẹ̀ náà èèyàn tó lè gbé àṣẹ gbẹ̀tugbẹ̀tu jáde sí mi ṣé omi eléyìí tó ń ṣe ní kọ̀kọ̀ fún Ìgbòho ni you don't know this guy he's full of evil ó believe ìpáyé ní láti jẹ́ tòun nìkan kò gbọdọ̀ jẹ́ tẹlòmíì àtàwọn tó ń bá ń bẹ̀ ayé wọn ní láti bàjẹ́ àwọn tó ń bá ń bẹ̀ ó méṣọ ẹ̀ kó sì wọ́n dé ó sì wọ́n wọlẹ̀ ìgbà tí kú tó pa wọ́n ló tó dẹ̀yìn lẹ́yìn wọn ṣé ó wá rí eléyìí ló máa fi ṣàṣemọ́ agbára tí wọ́n dájọ́ tán ní kó fi kojú ọ̀tá láti dáàbò bo àwọn ọmọ kó tún ajíire òríjínà Yorùbá àti ilẹ̀ Yorùbá Gani kọ̀ kò fi kojú ọ̀tá ó wá sọ ní Oǹdó ó ní agbára yìí tó ń bá mú kékeré ń bẹ̀ tó ń bá sá sí wa ó ní gbogbo ọ̀tá wa ló máa kú ó yá ta ni ọmọkọ láàrin Gani àti Ìgbòho ta ni òríjínà ọmọ àlè ọmọkọ wọn ní ìran ọmọkọ kan kò ní gbà kí ilé bàbá òun kó bàjẹ́ bó ṣe máa bó bá fẹ́ bàjẹ́ máa jà fikọfikọ bó bá bàjẹ́ máa túnṣe ọmọkọ nìyẹn òríjínà ọmọ àlè bí ilé bàbá yẹn bá lè catch fire tí iná ò bá tètè wọnú ilé yẹn gá fọwọ́ rẹ̀ tí iná bọ̀ wọ́n ní tí ilé kan báyìí ń tòrò ọmọ àlè inú ilé yẹn ò tí ì dàgbà ni ọmọ àlè àárín ilẹ̀ kó o tún ajíire ti dàgbà ó ti ya wèrè òsì ń mọ́ wa lọ́wọ́ ó sì ti fi ojú ara ẹ̀ hàn àwa kiri mọ́ àti mọ́ Gani ò mọ̀ wípé gbogbo ọba ilẹ̀ Yorùbá ni wọ́n ti mú líìsì appointment date wọn sọ́dọ̀ Ìgbòho títí wọ December orí appointment ti kún kò sí ọjọ́ kankan tó free fún Ìgbòho bí baálẹ̀ ti make appointment lọ bá make appointment làwọn àgbààgbà make appointment kí ló wá fẹ́ rí ṣe sí yẹn ọba ìbẹ̀jù lẹ́kì nìkan ẹ̀yin àgbààgbà ẹ̀yin ìyá abiyamọ bọ̀já gbọ̀rọ̀gbọ̀rọ̀ ọjà tẹ́ fi ń pọ̀ wá kò ní jámọ́ yín lọ́wọ́ ẹ túbọ̀ máa bá wa san ní o torí onílẹ̀ gbé wa dìde láti ṣiṣẹ́ fún ilẹ̀ bàbá wa Gani ní òye wọ́n ṣe lójú wọ́n dí ojú inú àti tìta gbogbo àwọn tó ń bá gbé àpẹ̀lẹ̀ ṣánlẹ̀ wọ́n dí ojú wọn wọ́n rí nǹkan kan torí ká ní Gani rí nǹkan tó ń ṣẹlẹ̀ ni kò ní gbógun tiwa o àwa kọ́ ló wá ń bájà iṣẹ́ tí onílẹ̀ rán wa làwa ń ṣe onílẹ̀ ni wọ́n ń bájà onílẹ̀ ló ń bájà báwo lo ṣe fẹ́ win onílẹ̀ ìbẹ̀jọ lẹ́kí kábíyèsí kẹsẹ̀ ọba kó jẹ́ kó pẹ́pẹ́pẹ́ àwa kíyín akíyín o Ìgbòho ṣàmọ́ báṣẹ́ rẹ lọ iṣẹ́ rẹ máa ń tẹ́ wa lọ́rùn Ìgbòho máa báṣẹ́ rẹ lọ wàá rí OPC New Era nígbà tó ń ṣe ọdún eégún festival wọn ní Ìbàdàn orí wọn bó ṣe look nice ó tún ti rí fídíò àwọn OPC Gani kí ló dé tẹ wá rí rọrùn tẹ rí rádaràdà bẹ́ẹ̀ yẹn ẹ lè dúró lẹ́gbẹ̀ẹ́ ìlú ẹkùn ẹ lè dúró lẹ́gbẹ̀ẹ́ OPC New Era ẹ lè dúró lẹ́gbẹ̀ẹ́ OPC Gani Fáṣẹ̀hùn tó jẹ́ sí wípé ó ti tán fún yín ẹ ti họ́bọ̀ ìrà ti tán ó dìgbà ó dàbọ̀ Gani k'Olúwa ṣọ́pàdé o kárìíra pẹ̀láyọ̀ ká má máa sọkún ara wa OPC Gani ó dàbọ̀ ó dìgbà ó ṣe o báyìí o ẹ lọ́kọ déètì èmi sílẹ̀ OPC Gani ti rèwàlẹ̀ àṣà ó dàbọ̀ ẹ bá mi jọ̀wọ́ sí i báyìí o ó di gbére kò dáre náà kò àfẹ́ gbúrò yín mọ́ bí ayé bá ṣe ń jẹ́ ayé títí ayérayé ẹ lọ àlọ́ lámilámi báyìí ò ní títí yín mò ń bọ̀ mi tí ì dé ibẹ̀ ni kọ́kọ́ la yìí ń lọ ọ̀rọ̀ yìí ò máa ń ṣọ̀rọ̀ kékeré mi ì máa ṣeré
mi mà ṣeré mo fẹ́ kẹ́ wá wo fídíò yìí wọ́n mà ti mú ọ̀rọ̀ police state police wọ́n mà ti sọ di rádaràda wọ́n mà ti ń gbógun ti bàbá Tinubu lórí ọ̀rọ̀ state police wá wo fídíò. business ni gbogbo yín ṣe ó lè ní majority wallahi ẹ dá wàhálà sí wa lọ́rùn pọ́nlé làwọn traditionalist àwọn ẹlẹ́bọ ní a máa ń kí àwa mùsùlùmí tẹ́lẹ̀ kódà tí wọ́n bá rí àwọn àfáà ń gbà míì wọ́n ní àwọn àfáà ní ń bọ̀ yìí ẹ̀bùn wá kí ni ẹ̀fá tí àyín tẹ̀ máa káwa náà ká fura ni pé majority ẹni tí ń gbégún àwọn tó kéwú lọ́pọ̀ nù wọn ni agídílẹ̀ ń lò bí ìfunfun ẹ fọ́ gbogbo ẹ̀ lójúpọ̀ ibo lẹ́wà èèyàn bá ń ṣe ìsìlámù tí ó bá ṣe mẹ́ẹ̀ pa ta ló sọ bẹ́ẹ̀ fún ibo ló wà nù Kùránì tàlà nẹ́bì parí torí pé ó pa ìsìlámù fámílì ànẹ́bì kan ò ṣe ìsìlámù tó tẹ̀lé wọn lọ Abyssinia ó wà nù àwọn tá nẹ́bì ránṣẹ́ ó dé Abyssinia ó gba Christianity ó dẹ̀ dúró pa síbi ànẹ́bì ò torí ẹ̀ sọ pé ká lọ. Taofiki dákun jẹ́ àṣekòǹgẹ́rẹ́ wàbíláyì Taofiki dákun jẹ́ àṣekòǹgẹ́rẹ́ kòǹgẹ́ owó kòǹgẹ́ ọmọ dákun jẹ́ àṣekòǹgẹ́rẹ́ wàbíláyì Taofiki dákun jẹ́ àṣekòǹgẹ́rẹ́. tó mo kíwakíwa àwa mùsùlùmí òtítọ́ àti tòdodo ẹ wá gbọ́ nǹkan tí wọ́n sọ o. The Supreme Council for Sharia in Nigeria, SCSN, has urged the federal government and the National Assembly not to rush the proposed establishment of state police, warning that wider national consultation must take place before any constitutional amendment is approved. In a statement issued by its Secretary General, Nafiu Ahmad, the council acknowledged that Nigeria's worsening insecurity requires urgent action, but argued that state police should not be seen as a quick solution to the country's security challenges. According to the council, the current security crisis is largely driven by poor funding, corruption, inadequate manpower, weak intelligence gathering, obsolete equipment, and poor coordination among security agencies. The SCSN said the immediate priority should be to reform and strengthen existing security institutions rather than simply transferring policing power to state governments. It warned that without strong constitutional safeguards, state police could be misused by state government for political intimidation, discrimination, and the suppression of opponents. It urged President Bola Ahmed Tinubu, the National Assembly, state government, and other stakeholders to address public concern before making any final decision on the proposed reform. The Supreme Council for Sharia in Nigeria, SCSN, wọ́n ti bá bàbá Tinubu àti House of Assembly sọ̀rọ̀ wípé níbi tí wọ́n gbé ìrìn àjò state police tó ń bá lọ kí wọ́n do kán fi gido sílẹ̀ wọ́n ní kò gbọ́dọ̀ kọjá abẹ̀yẹn for now. Tọ́já sí wípé Sharia, àwọn Council of Sharia ní Nigeria, the whole of Nigeria, wọ́n wà in support of state police. Ṣùgbọ́n tí mo wá fẹ́ sọ fún yín, ẹ jọ̀ọ́ kí ló dé tí wọ́n fàyè gba Hisbah police ní northern part of Nigeria? Hisbah Sharia police ni now. Hisbah o máa ń gbọ́ Hisbah àwọn ni o máa ń rí tó máa ń fọ́ àwọn alcohol, anything alcohol ní northern part of Nigeria. Àwọn ló máa rí tí wọ́n máa ń gé irun àwọn boys tó máa ní wọ́n get styles. Àwọn ló máa rí tí wọ́n máa ń na àwọn sisters wa tó bá ní wọ́n wọṣọ wípé ẹ̀yìn ẹ̀ open àbí nǹkan kan àbí wọ́n dress bákanbákan tó máa ń gbọ́ Hisbah. Àwọn Sharia police ní northern part of Nigeria nìyẹn. Kí ló dé tó ṣe jẹ́ wípé gbogbo anything tó bá ti jẹ́ pé wọ́n fẹ́ implement anything tó máa move Nigeria forward, tí àwa Nigerians tá fi wá lọ́kàn balẹ̀ tá àwa benefited from it, kí ló dé tó ṣe jẹ́ pé Sharia Council of Elders
and leaders ẹ máa ń takò. Kí ló dé tó yẹ jẹ́ pé gbogbo nǹkan tó bá wà positive nípa nǹkan tó máa move Nigeria forward ní Sharia Council náà máa ń takò nù Nigeria? Kò sí ẹ̀sìn míì tó máa ń takò nǹkan wọ̀nyí, Sharia nìkan la máa ń rí. Kí ló dé wáyìí? Àwọn kìíní ti ń pọ̀ jù. Sharia Council ní the whole of Nigeria tó jásí wípé àwọn ọmọ Sudan fanatiki oníwàásí ọ̀ràn ilẹ̀ Yorùbá, àwọn gúmi ilẹ̀ Yorùbá bíi ti àwọn mọ̀nàfíkì Mufti and co, gbogbo wọn náà wà in support of nǹkan tí mo kà fún yín sìn. Wọ́n ní the whole of Nigeria wọ́n ti ṣe meeting, they are in support. Tó jásí wípé mo fẹ́ kó mọ̀ wípé Gumi Mufti Ìwó ó ní private security, òun ló ṣe ń gbógun ti security ìlú ẹkùn Ìgbòho. Kì í ṣe torí ẹ̀sìn mùsùlùmí pé Ìgbòho ètì mùsùlùmí, ó mọ̀ ní ọkàn àyà ẹ̀ wípé Ìgbòho has nothing against any religion. Orogún òwò ni Mufti tó ń bá Ìgbòho ṣe. Gbogbo wọn pátápátá wọ́n pọ̀ bẹ́ẹ̀ tí wọ́n ní security organization wọn tó wà registered, tí wọ́n fi ń gbowó, tí wọ́n dẹ̀ fi ń ṣiṣẹ́ in support pẹ̀lú àwọn Fúlàní. Yes, wọ́n mọ̀ wípé Ìgbòho ó dúró tán fún ilẹ̀ Kóòtù Àjíire, kò ní gbàbọ̀dẹ̀, kò dẹ̀ ní gbowó lọ́wọ́ Fúlàní. Nítorí ẹ̀ náà ṣe ń wá gbogbo ọ̀nà láti stop ẹ̀ dẹ̀ lè rí stop. Okay, ẹ̀yin mùsùlùmí náà ni ẹni pé ìlú ẹkùn irọ́ ni. Okay, wọ́n tún ṣe state police náà sìn, ẹ tún ti gbé dìde, ẹ tún ti ní pé kí wọ́n stop ẹ̀. Ẹjọ́ kí lẹ wá fẹ́? Okay, ìgbà tí ẹ fẹ́ kí federal government kan implement state police, kí ló dé tẹ́ ẹ gbà kí terrorism kó stop? Because àwọn Sharia leaders yìí, àwọn náà lo terrorism, àwọn náà lo terrorist yìí against wa. Ṣé ẹ ti rí wípé gbangba ti dẹkùn kedere ti ń bẹ̀ wò? Gbogbo ẹ̀yin mùsùlùmí ojúlówó ọmọ kọ́kọ́ Kóòtù Àjíire, mo ní ẹ dára yín ní kẹ́kọ́ra yín jọ papọ̀, kẹ́ dára yín mọ̀, dátì ẹ mọ̀ àsìkò dátì ẹ mọ̀ lélẹ́yìí. Ṣé ẹ rí gbogbo àwọn tó múra ẹni sheik chief imam ọba kọba ilẹ̀ Yorùbá tó bá ti múra pé Sharia ní dandandan, Sharia ní láti wá sílẹ̀ Yorùbá, tètè mọ̀ wípé kì í ṣe original ọmọkọ ilẹ̀ Yorùbá. Tí Sharia bá ní anything positive tó máa mú ìgbésí ayé rere wá bá ìwọ àtẹ̀mí, tí wàá ríṣẹ́ tẹ́kọ̀ akébí eku ẹyẹ akébí ẹyẹ, tí wàá ríṣẹ́ tí ìyá ẹ̀ bẹ̀rẹ̀ sí ní jẹun ọmọ, ìgbésí ayé ìrọ̀rùn á tó wa lọ́wọ́. Kò sí kankan náà àwọn tó múra kankan lórí Sharia tẹ́ máa gbọ́ ẹni tí Sharia lẹ́nu wọn torí wọn fẹ́ kẹ́ jẹ́ èèyàn. Wọ́n fẹ́ pé bẹ́ẹ̀ ṣe ń ṣe ẹrú lábẹ́ wọn gẹ́gẹ́ bí òbí, wọ́n tún fẹ́ kí àwọn ọmọ titi yín lọ́jọ́ ọ̀la kó tún wá ṣẹrú lábẹ́ àwọn ọmọ wọn. That is why ní northern part wọ́n ní kò gbọdọ̀ sí western education, àwọn ọmọ wọn ò gbọdọ̀ lọ sí school, ṣùgbọ́n àwọn kó ọmọ titi wọn, wọ́n gbé wọn lọ sí western world kí wọ́n lọ kọ́ education yẹn, so that tó bá máa padà ọmọ titi yín tó ń jẹ́ kó ní education ó ń bọ̀ wá máa sàn wọ́n, á máa ṣe ẹrú lábẹ́ àwọn ọmọ tiwọn. Dára ẹ̀, I hate nothing against Islamic, ṣùgbọ́n àwọn nǹkan tó bá máa gbógun ti ìwọ àtẹ̀mí jẹ́ àjọ gbógun tì í. Má jẹ́ fún sọ́pọ́tì. Bó o bá rí ọba tó ń pariwo Sharia, ṣé tó bá jẹ́ wípé something positive wà nínú Sharia, ṣé o rò wípé ọba máa pariwo ẹ̀? Ṣé ó ti ní nǹkan kankan tó jẹ́ wípé ó jẹ́ nǹkan tó dáa, tó jẹ́ nǹkan rẹ̀ tó rí tí ẹni religious leader tó wá pariwo online pé ẹ wá ẹ accept kìíní, tẹ bá ti accept ẹ máa lówó mówó, ẹ máa kọ́lé mọ́lé, ẹ máa lọ́lámọ́lá, ó lè gbọ́ lẹ́nu wọn torí wọn ò fẹ́ kẹ́ jẹ́ èèyàn. Wọ́n fẹ́ kẹ́ máa ṣàlẹ̀ jẹ níwájú wọn, wọn ò fẹ́ kẹ́ dání, wọn ò fẹ́ kẹ́ jẹun kẹ́ yóò débi tẹ́ máa lè jẹ́ṣẹ́kù. Tí àlàáfíà bá wà nínú Sharia, kò ní dìgbà tẹ́ ẹ̀ ń fọ̀sẹ̀ sí wa lọ́rùn. Ṣé ó léyàn kan tó wà láyé tí ò fẹ́ ibi tí àlàáfíà wà? Kí ló dé tí gbogbo wa sá kúrò ní Nàìjíríà tá à ń sá wá sí western world? Aṣọra wa dọ̀pọ̀lọ́, ibi tó bá tutù lọ́pọ̀lọ́ máa ń bá sí. Nàìjíríà ń gbóná jẹjẹ, aṣáwásókè òkun níbi tó yà àlàáfíà wà tá a ti lè ní ìfọ̀kànbalẹ̀ láti live normal life. Kò sí country tó ti practice Sharia tó lálàáfíà. Ṣé wá fẹ́ gbọ́ paríparí ẹ̀? Sharia tá à ń sọ yìí, òfin Sharia kò ń mú lówó. Malami ó kówó jẹ, ṣé Sharia wọn rí kan ti mú kọ́ ṣèdájọ́ fún? Mẹ̀kúnnù ni Sharia ìdájọ́ wà fún o. Ìwọ náà máa gé lápá kan tó máa gé lẹ́sẹ̀ kan. Tó bá dé rí fídíò àwọn ẹlẹ́hàá wa tí wọ́n jáde síta tí wọ́n ṣe campaign fún bàbá Ìmọ́lẹ̀ Adélékè lọ́ṣun, ẹ jọ̀ọ́ ẹ má bínú ẹ̀yin mùsùlùmí, mi ò condemn ẹ̀sìn, mi ìdẹ̀ tó láti rí ẹ̀sìn fín, ṣùgbọ́n ẹ wo gbogbo fídíò yẹn bó ṣe lọ, báwo ló ṣe rí lójú yín? Ẹ jẹ́ ká sòótọ́ ọ̀rọ̀ fúnra wa gẹ́gẹ́ ọmọ Kóòtù Àjíire, a sì ní Saudi o, ilẹ̀ Kóòtù Àjíire ilẹ̀ Yorùbá. Nígbà tẹ́ wo fídíò yẹn lọ sẹ́yìn, báwo ló ṣe rí lójú yín?
ṣé tí sàríà bá ti dé gbogbo bí gbogbo wa ṣe máa rí lélẹ̀ Ògúndé wàhálà ti wà ibẹ̀ ní kọ́kọ́ là ń lọ ìwọ náà ti gbọ́ ọ̀rọ̀ ewu olóòlù ní Ìbàdàn sísá wa yẹn o ti gbọ́ àròyé lẹ́nu ẹ̀ ó tún ti padà bẹ̀yìn yọ. ọmọ ìlú ni ọmọ Ìbàdàn ìgbàlódé Ìbàdàn aláfárá òjì níbo ni aláfárá òjì àti mọ̀lẹ́ kí ni ìgbà tó ṣe tó bí ọdún mi. ẹ sọ sókè ìyá yìí. mo ṣe fídíò olólùkọ́ lórí ìṣẹ́ olólù ṣe eré ẹ̀ lóṣù. ẹ ṣàṣe fídíò tó lójú ṣe ń bọ̀ pé obìnrin ìṣojú ní olóòlù àbọ̀ ọmọ mọ̀. Láyé tí wọ́n ṣe fídíò sáré ọmọ pé obìnrin onírí olóòlù kí wá ló sún ọ débi fídíò tó sún. Kí ló tó dúró ta nígbà tí olóòlù ti bọ̀? Inú ilé. Kí wá ní tó sí ọ láti gbà tó ti ṣe fídíò lónìí? Ara rẹ̀ ó ṣe kí ni? Lẹ́yìn ìpara rẹ̀ ò balẹ̀ kọ́. Píríọ̀dù wa. Sásìkò fún oṣù lọ́lọ́wà. Oṣù tí dà, ó ti dá báyìí. Ẹ̀fọ́ wá sí láwọn ọmọ Ṣẹ̀kínátù. Kí ló ṣe ẹbí sí ọba? Mo ṣe fídíò. Sọ̀rọ̀ òkè. Mo ṣe fídíò olólù. Kí wá lórí ẹbí sí ọba yìí? Mi ì rí nǹkan kan. Kí ló ṣẹlẹ̀ sí wọn? Kí ló ṣẹlẹ̀ sí wọn? Mi ò balẹ̀ látìgbà yẹn. Sọ̀rọ̀ sókè kí wọ́n lé. Mi ò balẹ̀ látìgbà yẹn. Ẹjọ́ ló ti ṣe kí ni? Látìgbà tí mo ti ṣe fídíò olólù. Ṣé ń gbọ́ nǹkan tó sọ o? Tó sọ tẹ̀jẹ̀ tí ọ̀dà lára rẹ náà. Ọjà rẹ̀ láti ìjọ náà látìgbà tí mo ti ṣe. Lẹ́yìn tó ti ṣe fídíò jò ṣe kí ni? Kò dá lára. Ẹjọ́ dá lára rẹ. Látòlè lọ, wà á jẹ́yẹ̀ fún ìyá rẹ̀. Àṣẹ! Àṣẹ o! Àṣẹ! Àṣẹ! Mọ́rù lógun ẹrù o. Àwọn ìṣe kàbí àfa o. Bàbá láwa ìṣe kàbí àwọn àfá. Gba àwọn afọ́lórí tó sọ̀rọ̀ tó jẹ́ Ìlọrin. Àwọn afọ́ àròkó wọ lọ́rọ̀ ń sẹ́ni. Àròkó gbowó lọ́wọ́ rẹ̀ wọ́n ní àròkó gbowó lọ́wọ́ àfa lọ́rin. So ìwọ náà. Má ṣe lògùn rẹ o. Má ṣe. Wọ́n ní kó má ṣe olóṣè. Wọ́n ní kó má ṣe olóṣè ìwọ ní oní àyà akẹ́bọjẹ. Kí n tiẹ̀ ló fẹ́ fún kí ló fún arábìnrin ní ìgboyà gan-an? Bó tilẹ̀ jẹ́ wípé ọ̀pọ̀lọpọ̀ nǹkan ó lè jẹ́ pé nǹkan tó fún ní ìgboyà ni wípé ẹ mọ̀ wípé àwọn ọ̀pọ̀lọpọ̀ nǹkan bí àwọn èèwọ̀ kan tó jẹ́ èèwọ̀ ìdẹ́rùbà tó jẹ́ pé téèyàn bá ṣe kì í ṣe pé bóyá nǹkan búburú á ṣẹlẹ̀ síyàn ó kàn tó jẹ́ pé àwọn èèwọ̀ tó jẹ́ pé torí àǹfààní ara èèyàn bóyá fún ìlera ni wọ́n ṣe ṣe tàbí kéèyàn máa ṣe nǹkan yẹn lò ni wọ́n ṣe ṣe ní ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ òde òní ni àti ń gbéyẹ̀wò pé àwọn ìwé eléyìí wọ́n kò ń ṣe kíní jàre wọ́n kàn fẹ́ máa fi dẹ́rù bà wá ni wọ́n kàn ń tàn wá lásán ni ó lè wò yí pé tọ̀ bóyá ọ̀kan lára àwọn kíní yẹn òun náà ni olóòlù jẹ́ pé wọ́n kàn máa fi ń dẹ́rù bà yàn lásán ni pé kò sí nǹkan tí ó ṣẹlẹ̀ pé bó tiẹ̀ jẹ́rọ́ ni bójú òótọ́ ni èmi náà ń tiẹ̀ lọ wò ó lè má já wọn àfáà yẹn ló kó sí ọmọ inú ó sì lè jẹ́ pé bóyá àwọn náà ni ó lè já wọn lórí ẹlẹ́sìn yẹn náà ni ó ṣokùnfà gbogbo wọ́nranwọ̀nran yìí ṣùgbọ́n wọ́n ti débí nísìn wọ́n ti débí tọ́ ó ní wọ́n ti forí jìn wọ́n ti wúre fún tọ́ ṣùgbọ́n a gbọ́ wípé àwọn kan wọ́n ń gbé káàkiri pé àwọn gbọ́ wípé ọmọ yìí o arábìnrin yìí ó padà ṣàìsí ó padà gbẹ̀kúrú jẹ́ lọ́wọ́ ẹbọra kò tí ì sí ẹ̀rí kankan tó fi délé tó fi múlẹ̀ pé ọmọ yìí o arábìnrin yìí o
tó múra bí ọkùnrin láti rí olóòlù láti ti fi ká fọ́nrán olóòlù wípé ó ti gbèkú jẹ́ lọ́wọ́ ẹbọra. Kò tí ì sí ẹ̀rí kankan tó dájú nípa rẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí. A lérò pé tó bá jẹ́ tí ẹ̀rí bá wà tó bá jẹ́ kó tọ́ ni a sì máa mọ̀ láìpẹ́. Ẹ̀yin èèyàn wa kí ni ẹ rí sí nǹkan tẹ́ bá rí sí ẹ jẹ́ ká mọ̀ ní abala rí sí. Ẹ ṣeun, a dúpẹ́. ẹ̀yin ọmọ Ìbàdàn ajéròsùn òkè Ìbàdàn ọlọ́mú ooru láńtìláńtì bó o ní o ìyókùn olédè Èkìtì Ògún pọ̀ nìbàdàn o tó bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ burúkú pẹ̀lẹ́ mọ́dẹ̀ pariwo náà gbogbo mídíà ló pariwo online ẹ má fojú di eégún tó bá ní bóyá ń ṣe nǹkan wọn lélẹ̀ ẹ jẹ́ ó ṣe nǹkan wọn ẹ jẹ́ àjọ gbà fúnra wa tí mùsùlùmí náà bá tún fẹ́ ṣe nǹkan tí wọn káde gbà fún wọn kájọ ní àfaradà fúnra wa ẹni rọ Mufti Gumi wo Olúwo alva ẹ ṣàfẹ́ pa àwọn ọmọ Yorùbá run kẹlẹ̀ kó àwọn ọmọ Sudan kẹlẹ̀ kó wọn wá sílẹ̀ Yorùbá kẹlẹ̀ kó àwọn ọmọ tẹ́rọ́rìsì ní nọ́ọ̀tì kan wá ọkùpá ilẹ̀ Yorùbá torí tí ó bá jẹ́ bẹ́ẹ̀ tí kinní yẹn bá mú ọmọbìnrin tó padà gbàbẹ̀ lọ́nkọ́ ó dẹ̀ jà wọ́n ní ẹ má jáde obìnrin kì í jáde wọ́n ní eégún olóòlù eégún àwọn jagunjagun ní ológun àwọn warriors ní láyé ìgbà yẹn eégún tó lágbára ni kódà wọ́n ní wọ́n ṣe ń jẹ níbo láṣọ tó ń wọ̀ tẹ́lẹ̀ wọ́n ṣe ń jẹ kódà wọ́n ní kò ń wọṣọ tẹ́lẹ̀ wọ́n dé sọ síta wọ́n make announcement kódà wọ́n ní bàbá wa Olúbàdàn gan ò lè stop kán má ṣọdún olóòlù ẹ̀yin kan ṣàfẹ́ bayé jẹ́ fẹ́ bọ̀rún ṣe jẹ́ àwa wí tán àfáà kan wá bọ́ síta online òun àparọ́ pọ́mọbìnrin yẹn ti kú ká ẹ lè dá ìjà ẹ̀sìn sílẹ̀ àbí ìjà ẹ̀sìn tẹ̀dẹ̀ lẹ fẹ́ dá sílẹ̀ yìí ó dẹ̀ pé kò yé yín ẹ̀yin ọmọ Sudan àárín wa ẹ̀yin ọmọ Senegal ẹ jẹ́ kẹ́kù ẹ jẹ́ kí gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ kó máa sọ kó máa rò fún yín ó dẹ̀ pé ẹ understand pé gbogbo ọmọ kóòtù àjíire Yorùbá ti dúró tán fún yín báyìí ó dẹ̀ pé kò yé yín ẹ rò pé ọ̀rọ̀ ẹnu lásán ni ẹ ti bá yé jẹ́ ti bọ́nu ṣe jẹ́ agbára ti kúrò lọ́wọ́ yín gbogbo nǹkan tẹ́ fi ṣagbára pẹ̀lú ọ̀rọ̀ ẹnu tẹ́ fi bà ilẹ̀ bàbá wa jẹ́ àwa ti padà mọ̀ wípé kì í ṣara wa ọ̀rọ̀ ẹnu yóò kàǹtì mọ́ bá ṣe máa tú àwọn òríjìnà ọmọ kóòtù àjíire òríjìnà Yorùbá tá máa tú wọn kúrò nínú ìgbèkùn tẹ́ fi wọ́n sínú ẹ̀sìn ó là ṣe lọ́wọ́ ẹ tí ì rí nǹkankan tá a bá sọ fún yín wípé agbára wà nílẹ̀ kóòtù àjíire mo ní mo pe àwọn àgbààgbà kan mo ní mo bi wọ́n pé àṣé kò sí nǹkan ìmúṣagbára ni wọ́n ló wà ipe ṣùgbọ́n tí ọ̀rọ̀ ò bá dojú ẹ̀ àwọn nǹkan agbára yìí wọ́n ló lágbára gan èèyàn kan déédéé lò ó ẹ wo sísá owó yẹn dènà rìgbẹ́ ewúrẹ́ sí lẹ́yìn jẹ́ ní tẹkìtì bọ́ náà rìgbẹ́ ewúrẹ́ sí lẹ́yìn sísá yìí ṣọ́ra ẹ̀ o ẹ̀yin ọmọ jẹ́ sí ẹ̀yin ọmọ ìgbàlódé wọ̀nyí ṣọ́ra yín kí ló ṣe yín ẹ lọ lísì sí nǹkan tí Gumi Mufti Ìwó ń sọ àti àwọn ẹranko tó ń ṣe wá sí orí burúkú pípapípa ẹ lọ lísì sí nǹkan tí tọ́lá sọ́ńtà ní kọ́pá ìyẹn ti Ògbómọ̀ṣọ́ gbogbo wọn àǹkọ́ bẹ́ẹ̀ yẹn wọ́n ń ṣara wà wọ́n ń ṣọmọ wà wọ́n kàn bí wọn sí ilẹ̀ bàbá wa ni wọn sí lára wa ẹ lọ ń bìlíìfù ọ̀rọ̀ ẹnu wọn ẹ kàn máa fẹ̀mí ara yín ṣòfò dànù torí tí sísá yìí tẹ́mi ẹ̀ bá lọ sí kò sẹ́jọ́ tán lè dá kò ṣe gbé lọ ilé ẹjọ́ torí wọ́n ti jàre yín wọ́n ti sọ wípé kẹ́ má jáde obìnrin kì í jáde ìwọ wá lọ kó sáṣọ ọkùnrin onítorí o ra fóònù tuntun ó lè lọ máa yẹ iye ojú ọ̀run bó jẹ́ pé kó máa lọ sínú odò kó lọ máa yẹ ẹja inú ibú kó lọ sínú igbó kó lọ máa lé eku kiri ní kíni ṣé ìsun ẹ̀jẹ̀ rẹ ti dáṣá ṣe rí láyé ẹ má fọwọ́ pa idà Yorùbá lójú ẹ ṣọ́ra yín ẹ̀yin ọmọ Sudan ìgbà tí ogun tẹ́rọ́rìsì ya wọ ilẹ̀ kóòtù tó ń gbóná jẹ́njẹ́n a máa rí anybody kó gbé bíbélì jáde kó wá fi kàńtà àwọn pípù yìí a máa rí kùránì kó má wá kàńtà àwọn tẹ́rọ́rìsì
àwọn oníṣẹ̀ṣe màlárí bó ti ń gbélé jáde náà gbélé jáde náà gbélé jáde náà gbélé jáde ẹ lọ sinmi ká ẹ ṣe wọ̀ bí Èkìtì ṣe máa ń sọ yíyá ṣe wọ̀ bẹ́ẹ̀ ni ẹ lọ jókòó jẹ́ ẹyẹ fi ṣe rí Gumi Olúwo tó sọ wípé kò sí nǹkan àmúṣagbára ńlẹ̀ Yorùbá kò sí kinní kan ẹ lọ ń dá lóhùn ẹ lọ ń bìlíìfù ẹ lọ fẹ̀mí ara yín ṣòfò gbà yín ṣé ẹ ti rí bó ṣe ń lọ ṣé ẹ ti rí bó ṣe ń lọ wípé ilẹ̀ kóòtù ajíire náà pé bí kì í ṣe ilẹ̀ Sudan kì í ṣe Senegal tá a bá sọ fún yín pé kì í ṣe Quran náà fi tẹ̀lé bàbá wa dó ẹni rọ tá a bá sọ fún yín wípé kì í ṣe Bíbélì ló tẹ ilẹ̀ kóòtù ajíire dó ẹ bọ̀wọ̀ fún nǹkan tó tẹ ilẹ̀ kóòtù ajíire dó kí píìsì bá lè jọba nílẹ̀ bàbá wa ẹni rọ ṣé ẹ ti rí báyìí kò sí wàhálà mo wá fẹ́ kí gbogbo ẹ̀yin oníṣẹ̀ṣe kẹ́ dúró tán wáíwáí nítorí wípé mi ì mọ wáì bẹ́ẹ̀ ni pé mi sọ fún mi wípé àwọn mùsùlùmí yẹn àwọn fanatic àwọn ọmọ ìrankíran sódà àárín wa ni o bẹ́ẹ̀ ni pé wọ́n ṣe mítìn lọ́wọ́lọ́wọ́ they are up to something ẹ̀yin oníṣẹ̀ṣe àgàgà ìlú Ìbàdàn ẹ ní ìkíyèsára lẹ́nu ọjọ́ mẹ́ta ẹ kíyèsára dáadáa mi ì mọ kankan náà bọ̀ ẹ̀mí mi sọ fún mi pé they are up